a tún rìn bí a ṣe máa rìn káàkiri and then lẹ́ni aláti lé kan náà àwọn celebrity yín as usual a tún pàdé wọn ní location níbi tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́ olólùfẹ́ yín ọmọ yín ẹ̀gbọ́n yín àbúrò yín tí gbogbo yín mọ̀ sí Kunle Afod. èmi rè orúkọ mi ò tí ì yí padà Adékúnlé Ọlálékan ọmọ ìyá nurse ẹni tí ó mèsì ọ̀rọ̀ abẹ́rẹ́ ló ṣe kí ni òun ló kù kan ẹ jẹ́ kán mọ̀. Apart from Kunle Afod orúkọ wọn ló tún mọ̀ yín. àwọn orúkọ tó ń mèmí sí pọ̀ gan-an ṣe mọ àwọn kan tó bá pàdé mi wọ́n á pè mí ní Lúkúlẹ́kẹ́ inú eré náà láti jẹ́ bẹ́ẹ̀ àwọn kan wọ́n á wò mí sùsùn wọ́n á láwo olùsùn mọ̀ǹdẹ̀rẹ̀ àwọn míì àtúnrí mi wọ́n á ní Adéfẹ̀rari ló ń lọ yìí so orúkọ ó pọ̀ lọ sùá. That's a nice one. So orúkọ tí Kunle Afod jẹ́ òun lẹ ti gbọ́ yẹn Kunle Afod apart from acting pé tí ẹ bá tiẹ̀ sí lórí time tí ẹ fi ń ṣeré lọ́wọ́ how do you rest kí lè máa fara nísìnyí. púpọ̀ nù gbà ni mo máa ń ṣiṣẹ́ náà ẹ má jẹ́ ká parọ́ because àwọn ẹ̀dá kan wà tọ́lọ́run dá tó jẹ́ workaholic ni wọ́n mo jẹ́ kan nu wọn so most of the time tí n bá sí lórí set by ìsídà kò jẹ́ pé mo ń kọ script àbí mo lọ wo bọ́ọ̀ àyìn bọ́ọ̀lù ká ṣe fàájì nílé ẹ̀mú àwọn nǹkan tá a fi ń relaxing ti wà nìyẹn. That's a nice one. I think I would like to eat something about private life from life Kunle Afod, about our food in Nigeria. Do you love it local or foreign food? Oúnjẹ tí mo like jù láyé mi ẹ̀kọ ni. Ẹ̀kọ. Àwọn ẹ̀kọ Ìbàdàn yẹn ó máa ń ṣàprápra pẹ̀lú iṣu. Ẹ bá mọ̀ mi dáadáa. So àwọn kan èmi ò foreign food yẹn mi ìmọ̀ jẹ́ o. Mi ti jẹ gálà rí bẹ́ẹ̀ rí mi. Àwọn tó ṣe gálà ẹ̀ má bínú ọ̀bọ̀ mi jẹ́ rí. To be sincere mi jẹ ṣàwámà rí ìbílẹ̀ lèmi ká sun iṣu ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ ká fi epo sórí ẹ̀ pẹ̀lú àtàtàn àbí gbà ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ àwọn kan tẹ́mi like I like it local. Kunle Afod, let's make it real. In Africa, some of us want to be real, some of us want to be traditional about the way of our forefathers. Lórí obìnrin, do you want one wife or do you love them more? Well, ní level yẹn máa fi àwọn tí mo bá ń wájú ṣe àríkọ́ṣe grandpa mi 13 ìyàwó náà ní mo dẹ̀ rí pé mi really close mọ́ wọn tó bẹ́ẹ̀ gẹ́ but popsi mi ní tó 5 mo dẹ̀ rí pé kò easy so èmi fẹ́ kó easy fún mi so tó bá ti ń pọ̀ jù yẹn wọ́n ní ìyàwó kan gan wàhálà bí 11 téèyàn bá ti kó méjì ti rádi wàhálà 22 kọ́ ló máa pa wá báyìí. Kunle Afod ní pé ẹyọ kan wà okay. Kunle Afod, if you become the president of Nigeria, mention one thing you like to change. Well, I would like to work on the electrical system because iná ó ṣàgbà ohun gbogbo tí iná bá wà lórílẹ̀‐èdè yìí dáadáa ọ̀rọ̀ ajé wa tún lọ dáadáa sí iná yẹn ṣe kókó àwọn kàbá tó bá wà ní behind there àmọ́ bóyá máa padà jọ jókòó one round table kájọ sọ̀rọ̀ o bọ̀ a máa bára wa fagan iná yẹn gbọ́dọ̀ stable ó gbọ́dọ̀ stable. tí ẹ bá fẹ́ fara nítọ́jú tí ara bá nídìí tọ́jú ǹjẹ́ ẹ lè fọkàn tán ilé ìwòsàn tìjọba àbí ẹ máa choose láti wọnú private one. nǹkan tí màá sọ ṣé private one ti bí àbí ti òkè òkun. ti Nàìjíríà. ẹ jẹ́ kí n kúkú padà sílé kán lọ tọ́jú mi níbílẹ̀ torí táwọn private wa nọ́ọ̀sì níyà mi. Okay. And she served Nigeria for so long. Okay. And gba tẹ́mi náà fi ń grow máa ń tẹ̀lé wọn lọ sí hospital dáadáa. So mo mọ báwọn private ṣe operate mo dẹ̀ mọ báwọn àwọn ti ìjọba mo ṣe operate. ṣẹ́rí tó bá ti ní ṣe pẹ̀lú ìjọba àwọn nurse àti àwọn òṣìṣẹ́ wọn sorry to say wọ́n burú iron hand náà máa ń lò dóò náà wọ́n mọṣẹ́. wọ́n tó bá tún ti ní ṣe pẹ̀lú private owó tán máa ń gbélé lórí ti máa ń gọbọ ìjù so gbogbo ẹ̀ náà ló wọnú ara wọn ṣe tí wọ́n ní Nàìjíríà tàtúnjọ wáyé most àwọn doctors tó important tán mọṣẹ́ dáadáa ní tìjọba yẹn àwọn náà lọ ń dá private ilẹ̀ so tẹ bá gbé kéèsì míì lọ wọ́n máa ṣe bíi pé kò ní kí ọ wọ́n wá rí fáyín lọ tàbí tẹ́ ti máa lọ sanwó so bó ṣe wà nìyẹn so but ìbílẹ̀ tẹ bá ti débẹ̀ lẹ́ẹ̀kan àgbo nǹkan one time.
ó ní iṣẹ́ kan tí a wò recently nú àwọn iṣẹ́ àìmọye tí ẹ ti ṣe. If I may ask, tí n bá ti ní kí n béèrè, movie tẹ́ ti participate nínú ẹ̀ tí ẹ lè kà. Tí mo ti kópa nú ẹ̀. Tí ẹ ti kópa nú ẹ̀. Àwọn nǹkan ọmọ fọlọ́mọ. Àwọn nǹkan ọmọ fọlọ́mọ. Ìyẹn ti bọ́. Ti lose count. Àwọn kan recently, ìlú ilé lórúkọ ẹ̀. Okay, I think it's something that one too is that it has to do with our country. Lórí báwo ni kàn ṣe lọ, you complain bitterly tabanika wo action yẹn. You understand? Tí ẹ bá wo iṣẹ́ yẹn dáadáa, ìkànnú àwọn iṣẹ́ tí mo ṣe láìpẹ́ nìyẹn tó jẹ́ tèmi gangan. Èmi ni mo kọ́, èmi ni mo producer, èmi mo dẹ̀ darí ẹ̀. Tẹ́ bá tún ṣàkíyèsí nínú iṣẹ́ yẹn máa rí pọ́rọ̀ náà tí mo dárúkọ lẹ́ẹ̀kan wà ńbẹ̀. Ó wà ńbẹ̀ tí mo dẹ̀ sọ gidi gan nípa tẹ́ bá wo Ghana lẹ́ẹ̀lẹ́ bí báyìí. Bá ṣe ń gbọ́, àwa là ń supply wọn náà ńgbà kan. Iná wọn ti celebrate bí 5 years uninterrupted power supply. Àwa ṣì ń jẹ ìyà ńbẹ̀. And tá bá wo dáadáa, irú time tá wà yìí, gbogbo èèyàn ló ń complain. Olówó gan complain. Mẹ̀kúnnù ń complain. So kí ló fà á tí ìlú ṣe le gógó mọ́ gbogbo èèyàn tó yẹn? Ìyẹn la fi decide pé ká gbé eré yẹn sílẹ̀, ká sọ ìwọ̀nba táwa bá mọ̀, ká dẹ̀ wo pé kí la lè ṣe láti lè correct ẹ̀. Inti a ṣe ní cinema yẹn ni. Àwa gan gbà tí a wo action yẹn, a rí pé you are a born actor. The acting, is it just for money or you have passion for it? Tó bá jẹ́ pówó ni màá ti fi iṣẹ́ ilẹ̀ tipẹ́. Iṣẹ́ tí mo ti ń ṣe for over 25 years. Tẹ́ẹ̀dẹ̀ rí mi tí mo gun Rolls Royce àbí tí mo wa private jet. Nígbà táwọn ọmọ wa Davido dé di orin, wọ́n ti ń fò bó ṣe wù wọ́n. Ṣé ti understand tí ò bá kí n ṣe interest ta ní sí yẹn àti máa yá dànù. Your choice of music, Fuji or hip hop or tradition or any other? I love all brand of music, all because mi ò kí n discriminate orin. Ká ní mi ò ṣe movie ni, I would have been a music producer. Because I love music so much. Any kind of music, even to the core traditional music, I love them. Do you have any Nigerian favorite artist industry? Nikedawo. In general, in Nigeria. In general. Just mention one. Sunny Ade ni. Sunny Ade ni. Enti a dàgbà sí ni, enta gbọ́ dàgbà nìyẹn. So Sunny Ade is a fantastic father. Àwọn yẹn kọrin gan. He deserves it. Yes. Now, if you are not acting, ǹjẹ́ ní eléré kan nínú gbogbo industry in Nigeria tí ẹ̀yin náà love that tẹ́ bá ti lè rí èèyàn yẹn báyìí tẹ́ máa glue to your TV? Méjì ni wọ́n. Délé Odùlé àtọ̀dún Adékọ́lá. Tẹ́ bá dẹ̀ wo àwọn méjèèjì yẹn dáadáa, ó máa dàbí ìgbà tí Ọdún Adékọ́lá jẹ́ the new generation Délé Odùlé. If you know the kind of style tí Délé Odùlé gbé wọ the Yoruba movie industry nígbà tí wọ́n ẹ máa rí pé Ọdún Adékọ́lá ló tún ní irú nǹkan yẹn. Perfect actor. Yoruba movie industry, are we developing? If you have to look at it like years ago and then talk about today. Tá bá develop ẹ ní wámi. Yeah, sure. So we have improved drastically. Even technically we have improved. Story-wise we have improved. Àwọn kan máa ń sọ pé àwọn eré kan ń gbà kan dùn. Lóòótọ́ náà dùn, but ẹ bá play ẹ̀ ń sẹ́ ẹ mọ̀ pé wọ́n dùn. So lórí àwọn eré tá à ń sọ ń pa ẹ̀ yìí, àwọn eré kan wà tán ti ṣe láyé àtijọ́ tó máa ń mú àwọn èèyàn glue sí television. Àrélù, Kòtò Ayé, Kòtò Ọ̀run. Lóòótọ́ nígbà yẹn standard ìgbà yẹn ni. Then tẹ́ bá wò ìgbà yẹn in tó jẹ́ káwọn èèyàn glue sí television jù ni pé TV station mélòó ló wà? Bóyá 4. Channel 7 ló ń show Yorùbá. So àwọn èèyàn wọ́n á wò ṣáà ni. Wọ́n á wò. But ní ìsìn lórí DSTV station mi wọ 400. So tí wọ́n gan ò bá ṣe nǹkan tó important ayé ò ní wò. Àwọn èèyàn dẹ̀ ti ń wo African Magic Yorùbá. Àṣìṣe débẹ̀ ni. Bẹ́ẹ̀ni. In fact, Mr. Kunle Afod, kí ni ẹ̀rọ ìyànjú tí ẹ ní fún àwọn táwọn náà bá fẹ́ ṣe irú nǹkan tẹ́ ń ṣe tí ẹ rò pé kí ni nǹkan tí ó jẹ́ preparation tí ẹni láti ṣe kó tó lè become somebody like you? Ṣé rí lálàkọ̀kọ́ náà èèyàn gbọ́dọ̀ lọ́lọ́hun. Bíbélì jẹ́ kó yé mi pé one with God is a majority. So tó bá ti lọ́lọ́hun, àwọn àyè kan wà tọ́lọ́hun gan máa padà gbé wọ̀ gan dé. Ní kejì, you have to be dedicated. Ṣé rí iṣẹ́ wa ó ń láti fi ọkàn sí iṣẹ́ tó ò fẹ́ orogún ni.
so ìyá lè máa kọ́kọ́ jẹ́ wàá máa jẹ ìyá yẹn wàá máa forí rọ tó o bá ti wà dedicated sí ó ṣeé ṣe kó má lálùyọ́ ń díẹ̀ ṣẹ̀rí ní kẹta o gbọ́dọ̀ ní talent yẹn tó o bá ti gbede náà máa bẹ́ẹ̀ nurture tí wọn náà máa fi débi gíga so gbogbo àwọn nǹkan tí mo sọ yìí ló comprises nǹkan tẹ́ni tó bá ń bọ̀ láti ní lọ́kàn. ẹ̀yin tó wá jẹ́ pé ẹ ṣe ń join wa láti lè you are on DeloniferaTV a wà ní orí abala ti Yorùbá tí ó jẹ́ èdè àbínibí wa àwọn èèyàn wa tí wọ́n educate yín tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun láti kọ́ yín lọ́gbọ́n láti entertain yín alẹ́ ìkan nínú àwọn àgbà òṣèré tí ẹ mọ̀ sí Kunle Afod àwọn láti bá fi ọ̀rọ̀ jomi turu ọ̀rọ̀ láti gbàtà ti wà ń bí báyìí so Mr. Kunle Afod thanks for answering us thanks for coming a máa rí yín bá mi mọ̀ bóyá ẹ ní láti kí àwọn olólùfẹ́ yín lé bóyá ẹ ní àwọn social media kan tẹ́fẹ́ káwọn èèyàn yín tán lè get in sórí ẹ̀. àwọn tèmi mo kí yín o mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí yín lọ́mọdé mo kí yín lágbà mo kí yín ní àwọ̀ funfun mo kí yín láwọ̀ dúdú torí àwọn aláwọ̀ funfun kan tí ń gbọ́ Yorùbá ọ̀rọ̀ mi ó ṣáà ń yé yín bí mo ṣe ń bá lọ èmi ọmọ yín náà ni mi ò tí ì yí padà ẹ keep on following me keep on loving me and I promise I won't disappoint you tẹ́ bá fẹ́ reach out sí mi at Kunle Afod lórí gbogbo social media. For my people, make a yarn for pidgin as we dey go. This one is DeloniferaTV. Make una dey watch am, make una no change am. Anywhere una dey for social media, just log on to their name, Delonifera. Una go see say una no waste una time. That's why I dey tell una, ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀, kó wà bẹ́ẹ̀, bẹ́bẹ́ ló ń lọ, bẹ́bẹ́ ò dúró, bẹ́bẹ́ ń fò, bẹ́bẹ́ ṣe kíni, bẹ́bẹ́ ń gbéra torí pé bẹ́bẹ́ ṣe kíni, ó wò mí mo yé sọ̀rọ̀. Ẹ̀yin tèmi Delonifera là ń sọ, ẹ jẹ́ kó mọ̀, ẹ má yí padà. Gbogbo social media lẹ́tì lè bá wọn pàdé tẹ́ bá ti gbà sí ẹ máa bá wọn pàdé ẹ máa rí pé ẹ waste time rárá mo sọ fún yín pé bẹ́bẹ́ ò ṣe kíni kò dúró rárá thank you. àgbàlẹ́tù